ẹ béèrè kíákíá. lóòótọ́ ni kí àfa kan dúró kó ní pé àdúrà kan wà tóun lè ṣe àfàìṣe ni mọ́ gbà. Kò sí ẹni tó yẹ kó sọ bẹ́ẹ̀ pé àdúrà kan bẹ tó ń lè ṣe àfàìṣe ni má gbà, kò sí ẹni náà. Anabi sallallahu alayhi wa sallam gan tó jẹ́ wípé anabi máa ṣàdúà Ọlọ́run sì máa gbà, Ọlọ́run fàṣẹ sí lẹ́nu. Àìmọye nǹkan la anabi tọrọ tọ́lọ́run ò fún náà. Anabi amani Allahumma aksiri mali wa waladi wa barik li fima ataitani. Ọlọ́run bọ̀mẹ́ lọ́mọ tó pọ̀, jẹ́ n lówó tó pọ̀. Ebi pa anabi kú ni, anabi jẹ gbèsè kúté kú láyé ni. Akó àkókò yìí, akó àtàárọ̀ gbogbo ẹ̀yin ènìyàn. Ibi ara oko sí la fà bọ́ sí. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn nílẹ̀ Yorùbá, gbogbo ẹlẹ́sìn gidi ẹlẹ́sìn gidi pátápátá. Sọ pé Kristẹni kì í ṣẹ̀sìn, ìgbé ayé ènìyàn nínú ayé tí ó fi wọ ìjọba ọ̀run ni Kristẹni, kì í dẹ̀ ṣe ìgbé ayé òpùrọ́, kì í ṣe ìgbé ayé àwọn elépè, kì í ṣe ìgbé ayé eléèbú, kì í ṣe ìgbé ayé àwọn rádaràda, àwọn àdàgbà mọ́ kú níyàwó ojoojúmọ́ ní ṣe léere. Mi ò jáwọ́ lọ́rọ̀ yín torí ẹ̀yin náà jáwọ́ nú rádaràda àti sọkúsọ tẹ́ ń sọ. Inú mi ó dẹ̀ dùn wípé lẹ́nu yín náà láti máa gbọ́ ibi tí ilé ayé yín dé dúró. Fídíò tẹ́ wò gbogbo ẹ̀yin ènìyàn, fídíò tá a wò ṣáájú yìí, ẹ̀yin mùsùlùmí ẹ bá ń sọ pé rọ́ ni o, ẹ sọ pé rọ́ ni Alhaji Àfà Àfọ́lì pa. Ẹ sọ pé rọ́ ni torí ìtàn gbé wálẹ̀ Lárúbáwá pé Allah àwọn rèé, ẹni rọ́ ni. Òpùrọ́ tún pẹ nìkan ló pùrọ́. Èyí tí wọ́n tún sọ níbi nǹkan o, ṣé lóòótọ́ ni Allah jẹ gbèsè kú? Muhammad jàre. Ànábì Muhammad jẹ gbèsè kú, ebi pa Ànábì Muhammad kú ni. Lẹ́nu àfà. Lẹ́nu àfà, ṣé lóòótọ́ ni? Ẹ kàn bá mi debunk ẹ̀. Ẹ jẹ́ ó yé wa pé lọ mú wá nínú hadith, lọ mú wá nínú àyà, lọ mú wá nínú Kùránì, lọ mú wá bó ṣé wọ ọmọ ni òpùrọ́, só mọ̀ tẹ́lẹ̀ ni, ṣé wo mọ̀ ni ló bá tán. Tẹ bá rẹ̀ rí àpọ́nlé tá à ń fún Muhammad yìí, nínú àpọ́nlé yìí ló mú àbúrò wa ta lọ lọ́hùn kọ́ dá ẹ̀já kan nínú àwọn irọ́ tẹ̀ ń pa. Al-Qur'ani tó lọ sọ̀kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Béèyàn bá fọ́kàn tí ọmọ ó lè gbiná, béèyàn bá súnná onítọ̀ lè di pẹ́pẹ́yẹ, onítọ̀ lè dárọ́, onítọ̀ lè dẹyẹ. Èyí ló mú ta lọ lọ́hùn tó fi wò wípé ìwé yìí China wọn ti kọ́, bá ṣe kọ Bíbélì tán kọ àwọn ìwé yòókù náà ṣe kọ́. Àpọ́npa eégún gbóná ó ti fẹsẹ̀ jó ló tàkìtì. Wọ́n ní tó bá tún lè forí jó lòun náà tún dorí kodò, àfìgbà tí eégún ṣẹ́ lọ́rùn. Kò tán yín, àwa ò wá sọ́dọ̀ yín. Ìkan lọ sórí péjì mi, Ọlọ́run wá bí tán ti ń jà ń ṣọ́ọ̀ṣì káàkiri torí pa sóbi tán ti ń jà mọ́sálásí ní Saudi. Àwọn ò sọ pé wọn ì jà ń ṣọ́ọ̀ṣì, ẹ̀yin ló pùrọ̀, à ń fa àwọn arọ́ tẹ̀ ń pa hàn yín ni. Àwa ti sọ fún yín láti bẹ̀rẹ̀ pé kò síbi tálàáfíà wà. Tó bá yẹ pé ẹsẹ̀ ń gbọ́ program mi tó kì í gbọ́ tẹ́lẹ̀, mo ti jí ó yẹ pé kò síbi tí àlàáfíà wà. Oníkálukú ni kó wá àlàáfíà. Náà kò síbi táwọn jàgídíjàgan àbí wàhálà èèyàn ò sí, ṣùgbọ́n ìkan jù kan lọ, ẹ̀sìn ti yín burú. Gbogbo àwọn tán àpè lẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní ilẹ̀ Yorùbá, ẹ̀yin lẹ burú jù, ẹ̀yin lẹ òpùrọ́ jù, ẹ̀yin lẹ lépè, ẹ̀yin lẹ léèbú. Kò dẹ̀ sálàáfíà kan báyìí ní ara yín, ẹ̀dẹ̀ ń pariwo àlàáfíà. Gbogbo táwọn bí ó ṣe, ojú kan ó yọbọ, ó tìbọ̀, omi kan ó jáde lọ́wọ́ ẹ̀, wọ́n fi ṣàlùwàlá. Àwọn àpáta ó bíra kún mi, àpáta lóyún ó bíra, oríṣiríṣiríṣi irọ́. Onílànà láti ń gbọ́ wípé ebi pa
ànábì kú ni ànábì jẹ gbèsè kú ni ẹ bá mi debunk irọ́ àáfàá Fọ́lé ẹ sọ pé irọ́ ló pa ẹ sọ pé irọ́ ló pa ta la lábòsí là ń béèrè lọ́wọ́ yín ta la lábòsí ẹ tí ì rí nǹkan kan o àfi tẹ́ ẹ bá jáwọ́ tẹ́ ẹ pa àwọn scholars gbogbo nǹkan scholars yẹn parọ́ lé lórí gbogbo ẹni máa mú wá lọ́kọ̀ọ̀kan tẹ́ ẹ tún wá rí pé lójúkorojú kí ẹ sì tún máa parọ́ báyìí kódà tún máa tún pe Ọlọ́run kó tún máa búra kó sì tún máa pa irọ́ ẹ sì ń tẹ̀ lérò ẹni bẹ́ẹ̀ ẹ sì ń tẹ̀ lérò ẹni kò dẹ̀ lè jọ mí lójú kí ni mẹ́ńtọ̀ ẹ̀ náà ṣe jẹ́ títí tá a tún fi pàdé ẹ wà lálàáfíà gbogbo yẹn bá mi comment ṣé rọ́ọ̀lẹ́ ní ipa àbóòtọ́ ẹ ṣe o ẹ jẹ́ àwà lálàáfíà abaniláyé jò ní báyìí láyé jẹ ẹ̀yin rọ́ọ̀lá bí èébú dìran ìpédìran ń bọ́ lẹ́wà ẹ jáde o ẹ wá ṣe èpè tẹ́tù forí yín gbé èébú yín ò lè dùn èmi rárá. wọ́n tí àlùfáà wa Yelma sọ láàrin ìṣẹ́jú díẹ̀. wọ́n máa sọ ipa nẹ́bí fẹ́ ọmọ ọdún mẹ́fà bẹ́ẹ̀ ni Ànábì sọlẹ́mù fẹ́ ọmọ ọdún mẹ́fà wọ́n bí ọ́dà ohun tó bá fẹ́ fi sọ pé kò rí bẹ́ẹ̀ wàá mú wá tó fẹsẹ̀ rinlẹ̀ tí ó tako ipa nẹ́bí ò fẹ́ ọmọ ọdún mẹ́fà tó bá tó bẹ́ẹ̀. so nínú tó níṣepọ̀ pẹ̀lú ìgbésí ayé ànábì òun náà ni pé ànábì fẹ́ Aisha lọ́mọ ọdún mẹ́fà ó sì súnmọ́ lọ́mọ ọdún mẹ́sàn-án ànábì ò jí Aisha gbé bẹ́ẹ̀ dẹ̀ ni kò mú Aisha kó lábẹ́ bàbá rẹ̀ ní tipátipá bàbá Aisha gangan fúnra rẹ̀ ló fi Aisha fún ànábì Abubakar gangan fúnra rẹ̀ ló fi ọmọ rẹ̀ Aisha ló fi fún ànábì sallallahu alayhi wa sallam ó dẹ̀ ní ráìtì àti ṣíkíní àti fi ọmọ rẹ̀ fún ànábì so nígbà tó bá wù óyé so pàápàá jùlọ ó tiẹ̀ wá tó ipò ó ti gbọ́njú. alhamdulillahi rabbil alamin adúgbò fún Ọlọ́run ọba àti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àlùfáà wa Yelma Ọlọ́run sàjà kárí àlùfáà pẹ́pẹ́pẹ́pẹ́ ìbéèrè lè àfáà béèrè gẹ́gẹ́ sọ̀rọ̀ jà àfáà ní kí á mú ẹ̀rí wá ẹni tó bá lọ́rọ̀ náà ò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ká kọ́kọ́ lọ́nu hadith kan náà tí ànábì ti ń sọ fún wa pé iza balagatil jariya 9 sinina fa hiya imra'atun pé tọ́mọ obìnrin tó bá ṣe kíni tó bá ti tiẹ̀ ti pọ́mọ ọdún 9 ó ti dọ́lọ́mọge kí lálẹ́ bá ní sọ ń pa hadith yẹn wọ́n dùn àfà hadith yẹn pé kò sọ̀rọ̀ nínú hadith yẹn àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ jẹ́ ká máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kí a lè gbọ́ yé ní ìyá ńlá wa Aisha ní tasawwajani Rasulullahi sallallahu alayhi wa sallam wa ana ibnatu 6 sinina bi Makkah wọ́n ní ànábì fẹ́ àwọn nígbà táwọn wà ní ọmọ ọdún 6 ní Makkah sí ànábì ti fẹ́ àwọn mutawafa Khadija after 3 years tí ìyá ńlá wa Khadija kú wadakala bí ànábì wá wọlé tọ̀ àwọn wa ana ibnatu 9 sinina bil Madina ànábì wá bá wọn ní nǹkan pọ̀ ní ọmọ ọdún 9 ní Madina mo bẹ ti gbọ́ yé so ọdún 9 ni ìyá ńlá wa Aisha fi dé Medina ànábì sì ń bẹ lọ́mọ ọdún 53 tí ànábì fi dé Medina mo bá ti gbọ́ báwọn so àbá ní Sunan Abi Dawuda àbá ní hadith 4933 Ibn Majah náà gbà wá ní hadith 1876 Muslim náà gba hadith yìí wá ní hadith 1422 Bukhari náà gba hadith yìí wá ní hadith 5134 náà mo bá ti gbọ́ báwọn atọ́rí hadith mi tán ní tasawaja Rasulullah sallallahu alayhi wa sallam Aisha pé ya anabi fẹ́ ìyálà wa Aisha wa iya ibnatu 6 sinina pé lọ́gbà yẹn ìyálà wa Aisha ń bẹ lọ́mọ ọdún 6 o wa dakhala biha wa iya ibnatu 9 sinina pé anabi wá bá ìyálà wa Aisha ní nǹkan pọ̀ ní ọmọ ọdún 9 ẹ má gbọ́ àǹfààní tí mo fẹ́ kí a rí nínú hadith yẹn ni wọ́n ní wa qubida Rasulullah sallallahu alayhi wa sallam wa iya ibnatu 18 pé anabi wá kú o tí ìyálà wa Aisha sì ń bẹ lọ́mọ 18 years hadithu yìí Bukhari gbà wá àbá ní 129 Muslim gbà wá 1422 Ibn Majah gbà wá 1877 Nasai gbà wá àbá ní hadith 5370 Tirmidhi gbà wá àbá sí ní 296 àwa fẹ́ pé ẹ̀yin àfáà wa ẹ̀yin ọ̀jọ̀gbọ́n sínú làákàyè ọ̀rọ̀ yìí anabi lò 10 years ní Madina 53 years la anabi dé Madina ó sì lò 10 years ó jẹ́ 63 years ìyálà wa Aisha dé Madina lọ́mọ ọdún 9 wọ́n sì lò 10 years ká anabi tó kú àwọn bọ̀dọ̀ jẹ́ 19 years àwọn wá nígbà tá anabi kú àwọn bẹ ní 18 years ẹ lọ lè wo hadith yẹn níbi gbogbo bí tá ti ṣàlàyé fún yín so ǹjẹ́ anabi wá lè bá ọmọ ọdún 9 sùn
ọ̀rọ̀ yẹn bí píọ́n sí ọ̀nà. ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn. mo kí gbogbo wa níbikíbi tó ti lórí ọ̀fẹ́ àti wò mí, mo gbà ládùúà ọkàn rẹ ó balẹ̀, ojú òní tì ọ́, òní òní jí òpin ọjọ́ rẹ láyé. ìjì tí ń jà láàrin ìlú tó ń da omi inú àgbọn àwọn èèyàn kan nù tí wọ́n fi ń sìnkú ọ̀dọ́ kò ní yà lọ́dọ̀ rẹ. gbogbo wọn tó wá dé bá Olúwa kó bá wa rọ̀ wọ́n lójú. àní rí kú ọ̀dọ́ mọ́, ogun àkúfà láàrin àwọn ọ̀dọ́, láàrin kìrìsìtẹ́nì àbí mùsùlùmí tàbí oníṣẹ̀ṣe, gbogbo ẹ̀dá ènìyàn ni mo gbàdúrà fún. ikú ò ní tọ́ sí wa báyìí, Jésù Olúwa wa. jẹ́ a rí fídíò tá a gbọ́ tán yìí, gbogbo ẹ̀yin ènìyàn, mo rí pé ẹ ti rí ohun tí ìránṣẹ́ Ọlọ́run, wàlíì Ọlọ́run, ẹ ti gbọ́ ohun tó ṣe. ẹ wá gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ, ẹ gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ àwọn àfáà àwọn yìí pé ànábì fẹ́ Aishat lọ́mọ ọdún 6, ó wọlé tọ̀ lọ́mọ ọdún 9. ìkan ní ó rí bẹ́ẹ̀, ìkejì ní kò rí bẹ́ẹ̀. nígbà tí ànábì wa kú tán, a rí i pé Aisha wà ní 18 instead kó jẹ́ 19. nígbà tí ànábì jẹ́ 63 nígbà tó kú, ó fẹ́ nígbà tó wà ní age of 53. gbogbo àlàyé rádaràda. ẹni tí ò jẹ́ ránṣẹ́ Ọlọ́run, wàlíì Ọlọ́run, tó bá dán wò nísìn, ẹjọ́ ń bolo ẹ máa kú sí. ṣé kìí ṣẹ̀wọ̀n? ohun tí a fẹ́ máa lọ fún wa, tá fẹ́ máa lọ fún wa, sórí yìí ó jẹ́ ní bó ṣe rí nìyẹn. ńṣe ló yẹ káwọn wọ̀nyí gbọ́ràn sí mẹ́ńtọ̀ wọn lẹ́nu. ànábì wí pé ẹ má lọ bá wọn, kán má bá wá bá yín. ẹ má bú ẹ̀sìn wọn, kán má bá bú ẹ̀sìn yín. ẹ má bú Ọlọ́run wọn, kán má bá bú Ọlọ́run yín. ṣùgbọ́n ẹni tí ò bá ti gbọ́ràn sí mẹ́ńtọ̀ ẹ̀ lẹ́nu, ó bu bàbá òun bàbá, á fọn yàkàyàkà bàbá rẹ̀, bàbá ńlá kú bàbá rẹ̀ tí í ṣe ànábì, á fọn yàkàyàkà. ẹ̀yin lẹ́sìn túra yín láti rí o, Christian ò tí ì sọ gangan àtọ́. over 30 years tẹ́ ẹ ti mímí ẹ̀dùn, tẹ́ ẹ mímí ìkìlọ̀, tẹ́ ẹ ń sọ oríṣiríṣi lórí Christianity, a sì ń wò yín rẹ̀. ṣùgbọ́n àsìkò tó ẹ̀mí máa ń wọnú yín, ó ń tọ́ bọ̀ yín lọ́nà fún ẹ̀dẹ̀ ń tú àṣírí ara yín. ẹ̀yin èbúdìran, ẹ̀yin èpédìran, ń bó lẹ́wà, sáré kẹ́ máa bọ̀, kẹ́ wá gbọ́ àṣírí ara yín. ẹ wá gbọ́ àṣírí ara yín. aṣáájú ẹ̀dá, olùtẹ̀lé ànábì kan ṣoṣo tí ò sírú rẹ̀ mọ́, irú ànábì ò sí láyé, gbogbo wà tó dá ọwọ́ rẹ̀ lọ́wà. wọ́n ní kẹ́nìkan lọ mú ìwà 5 tó dá tánàbí hùwà lórí ikú. lọmọkùnrin sọ ànábì ló kọ́ wa béèyàn bá kú bá a ṣe wẹ̀kú, bá a ṣe gbẹ́ sàárè. ànábì ló kọ́ wa. ó rẹ̀ ń sọ kàlàkàlà tó rùn nípa òkú nìkan lànábì kọyín kọ̀ọ̀kan yín nípa ìgbé ayé alààyè rere. ẹ wo ọmọbìnrin tí wọ́n ń dárúkọ yìí o, oh my God, wọ́n ní torí pé ó wú, níta fẹ́ máa sọ fún wa nìyẹn o, pé ó wú, pé bá ti dọmọ ọdún 5 6 gan, wọ́n ló wú, ó ti ń ṣe nǹkan oṣù, ànábì ṣe ń wọlé tọ̀ nígbà tó bá parí nǹkan oṣù. ẹ bá ń béèrè lọ́wọ́ wọn pé ǹjẹ́ Àìṣà bímọ? ọmọ 53 years tó ń bọ́mọ 9 years, ó fi nǹkan ọmọkùnrin balẹ̀ ọmọ ẹ̀ jẹ́ pátápátá. ilé ọmọ rẹ̀ ó bàjẹ́ pátápátá, ọmọbìnrin yẹn ò bímọ. ṣé à gbọ́dọ̀ ṣerú ẹ̀ láyé òde òní? ẹ dẹ̀ sọ fún apẹ́ sí àlàáfíà nìyẹn. ẹ sọ fún apá ṣáájú ẹ̀dá tá a máa tẹ̀lé nìyẹn. ẹ sọ fún apá ànábì kan ṣoṣo tọ́lọ́run rán wa ó nìyẹn, tí ò lábùkù, tí ò lẹ́sẹ̀, tó dáa jù, tó mọ́ jù. ẹ̀yin àfáà náà lè ṣe ń tójú bẹ́ẹ̀ lọ nígbà náà. sẹ́rí, mo sọ fún yín wípé a ti bẹ̀yìn, àwọn àfáà ti bẹ̀yìn, àwọn àfáà tó nímọ̀ torí wọ́n pé wọ́n ti bẹ̀yìn, ẹlẹ́ẹ̀ní gbọ́. ẹ sì mímí ìkìlọ̀, ó wà ńlẹ̀ tó pọ̀ gan, gbogbo àṣìṣe ànábì yín, gbogbo àṣìṣe Allah yín, gbogbo àṣìṣe ṣé àṣìṣe tí wà lẹ́rí tẹ́ ẹ̀ wú síta, àti ń tàwọ̀ tí ẹ̀ ṣe tó yóò já ṣìṣe, ẹ̀ kàn lọ́rọ́ lọ́rùn. ẹ̀ ń tọ́nu Bible upside down, ẹ̀ ń pe Jésù lólè, ẹ̀ ń pa àwọn apọ́stù lólè, ẹ̀ ń pe Jésù láṣẹ́wó, ẹ̀ ń pè lágbèrè, ẹ̀ tún ní Jésù bímọ, ọmọ rẹ̀ wà ní Ethiopia, wà ní China, ó wà níbì kan, ìyàwó rẹ̀ wà níbì kan. ẹ̀ gbádùn ara yín. ìwọ tó sì wà ní Islam nísìn tó dúró síbẹ̀, ìwọ lọmọ tó dẹ́ dúró, gbogbo àṣírí tó ń tu ó ti yẹ kó mọ̀ pé inú irọ́ ló wà. ó yẹ kó mọ̀ pé irọ́ ni wọ́n ń pánléwé fún ẹ. só da wòlíì kan, ordinary wòlíì kan tó bá ṣerú ẹ̀ nísìn, yóò lọ gbẹnu sí Mike lágídígbò, àwọn èèyàn ó gbé, yóò dèrò court. ọmọ ọdún 6
kó máa go out pẹ̀lú ẹ̀ kó wá máa bá sùn lọ́mọ ọdún 9 tí ẹni yẹn dẹ̀ fi kú ẹni 18 years ní 19 years kí ni ìyàtọ̀ àtàwóré ni kí ni ìyàtọ̀ nú ẹ̀ yóò dára fún wa o ẹ̀yin yẹn wà lálàáfíà o ẹ ṣọ́ra o fún àti ń domi àlàáfíà Yorùbá rú tí wọ́n fi ẹ̀sìn dàlúrú ẹ ṣọ́ra fún wa o tó ń bẹ bí aṣọ wọn ọ̀dá èèyàn bí ni wọ́n Ọlọ́run níjú múlétí ìka ènìyàn